another one. We the best Fuji. DK Fuji. Kobeezy. Let's go. Níbo ni mo wà a ṣe ìfilọ́lẹ̀ orin Dekunle Fuji wọ́n náà wà máa gbọ́ Dekunle Fuji wà máa wọ pé ó ti pẹ́ gan mo like Jésù gan Dekunle mo nífẹ̀ẹ́ Jésù gan lélẹ́lẹ́lẹ́lẹ́ òkè Dekunle ni bẹ́ẹ̀ ni ẹ náà sì mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ bọ̀bọ̀ yìí níbo ló wà Dekunle Fuji lọ òkè òkun wọ́n wá padà wá nísìnyí tó ti wá padà wá ìwọ́n wá wò pé ókè ẹ jẹ́ kí n fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní orin àwọn ṣe ìfilọ́lẹ̀ orin tuntun Dekunle Fuji tí àkọlé ẹ̀ ń jẹ́ Saviour gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé orin ẹ̀mí ni wọ́n máa ń kọ àmọ́ wọ́n máa ń kọrin ẹ̀mí wọn ní ti Fuji wọ́n gbé títí wọn lọ ti Fuji òkè lẹ́ni inú mi dùn ayọ̀ mi kó láti sọ fún yín pé gbogbo àwọn olórin jàǹkànjàǹkàn tí pẹ́tẹ́ ti mọ̀ ti pẹ́ gbogbo wọn pátápátá ni wọ́n wà nílé ní àti rí Lexi Du àti rí Righteous Man àti rí Mike Abdul àti rí Monique àti rí Fuji àti rí Rocketman àti bẹ́ẹ̀ lọ ẹ jókòó kẹfẹ̀yìntì kẹ́ ẹ jẹ́ kájọ jẹ́ mùlá ìfilọ́lẹ̀ orin Dekunle Fuji Saviour ẹ fẹ́ mọ iye tracks tó wà ń bẹ̀ ẹ fẹ́ mọ àwọn tó feature ẹ fẹ́ mọ iye orin tó wà ń bẹ̀ ẹ fẹ́ mọ báwo orin yẹn ṣe dùn sí má yí kúrò lórí Orísun Àyìnkẹ́ Dáa Kújẹ́rẹ́ lórúkọ tèmi ẹ máa bá mi kálọ. Now you dey pay my salary ó wà ní nání Jésù lókè mú nání Jésù Kristi mú nání. Orin Dekunle Fuji ṣé gospel song la lè pè ní àbí báwo? Yeah, of course, gospel song dey. Ó dẹ̀ unique. Sábàtẹ̀ sọ̀rọ̀ Dekunle Fuji. Orin Dekunle Fuji wo lẹ kọ́kọ́ mọ̀ tí Dekunle Fuji fi blow? Mo fẹ́ lọ Jésù gan. Dekunle. Mo gbádùn Jésù gan Dekunle. Bàtí mo mọ̀ Dekunle Fuji was my very good young brother. Díẹ̀ gbogbo àlàfo orílẹ̀ lọ díẹ̀ àmọ́ ṣá inú mi dùn pé ó wálé ó wá ṣe tó wá ṣe nípa pé in fact Dekunle ló jẹ́ kí n gba Kora award tí mo gbà ní 2004 because òun wá bá mi ní South Africa gbà yẹn wípé òun fẹ́ submit iṣẹ́ tiẹ̀ fún wọn ní Kora office ó wá ní ọ̀rẹ́ mi wọn náà ò ṣe fún wọn níṣẹ́ bóyá ọlọ́ndẹ̀ ṣe máa ṣe. ẹ̀gbọ́n Dekunle Fuji èèyàn dáadáa ni wọ́n látìgbà tí mo ti mọ̀ wọ́n mo rí pé ó kọjá orin kíkọ wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àti ṣeṣe Ọlọ́run wọ́n dẹ̀ jẹ́ ẹni tó máa ń gbàdúrà gan so ìyẹn gan wá jẹ́ kí n lè súnmọ́ wọn dáadáa pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. mo mọ̀ pé wá bàbá lókè mo mọ̀ pé wá look at where I dey today no be where I dey yesterday my daddy you just dey bless me my daddy you put sugar for my garri now you dey pay my salary. album tá wá launch lẹ́nìí. afẹ́kọ̀jẹ̀wò ni tó wà ní sọ́ọ̀sì tàbáyì tó wọ́n máa ń láti mọ̀ ẹ tó bá mọ̀ ó máa jẹ́wọ́ lọ́bì. Saviour but mo wá dúpẹ́ gangan ní first single
tá a kọ́kọ́ fi lẹ̀ bọ̀ saviour lórúkọ album yẹn tẹ́ bá rí ẹ má tẹ̀lé ìrìn àjò Dékúnlé yóò rí i pé ojú ti rí ọ̀pọ̀ wà tẹ́nu ò lè sọ àmọ́jú gbogbo ẹ lọ ká máa fọpẹ́ fọlọ́. kí lorúkọ orin yẹn ó ti sápamọ́ mi mo ti ń lò ó ní fídíò throughout this week. ó ti sọ fún mi látẹ̀kọ́ tí mo ti ń béèrè. mo máa rántí sí saviour ni Jésù. mi ò rántí mo ṣe wà ẹ́ náà. What is all well? Back in the days, I started from a church called Fountain of Life Church, where Pastor Taiwo and Pastor Bimbo of blessed memory, they saw me and they told me, God is taking you places. Honestly, when some pastor will tell you certain things, you look at them and you say, which place are you talking about? But today I've been places. I've been to countries where my mother and my father, they never even stepped on. Mi súre fún album Dekunle Fuji. èmi ti ń pray fún tipẹ́tipẹ́ even before now ó máa tà Àmì àṣẹ. all over the world. Amen. ọmọ lọre ọmọ bọre àtẹlọ àtẹbọ ńlẹsẹ ń tẹlẹ gbogbo ibi tó bá tẹ̀dé ire lọ́mọ bá ire ló bọ̀ kalẹ̀ lágbára Elédùmarè ẹni bá wà ròbí sí ẹ lágbára Elédùmarè ní bá tù sẹ́ńdà ni ní pé nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn bó bá ṣe rò nínú wọn ló ṣe rí fún wọn lágbára Elédùmarè. kò sí kan tí mo fẹ́ súre pa ẹ̀ mọ́ ẹ̀yin náà rérò ó ti tà ọ̀rẹ́dí ó ti bọ́ sọ́jà bóyá wàá ọmọ máa kówó nu owó ni Dekunle Fuji nìkan téèyàn tó fi Amẹ́ríkà lẹ̀ wá sí Nàìjíríà láti wá sí album launch Ọlọ́run ti fàṣẹ sí ọ̀rẹ́dì Ọlọ́run ti ṣe ọ̀rẹ́dì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí lẹ fẹ́ sọ fún mi nípa Dekunle Fuji? tẹ́mi mọ̀ ní wípé ó wá sọ́dọ̀ Túndé Kèlání mainframe wọ́n ní máa act pẹ̀lú mi ó máa ṣe fíìmù pẹ̀lú mi ó sọ fún mi pé wò ó ṣe fíìmù rí o ó pè mí ó lóun ò ṣe fíìmù ní kò bá bọ̀ mo wá gbé jókòó mo ní fíìmù ò lé o ṣáà máa wò mí jẹ́ máa kájọ máa flow ó ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni I win award ẹ pé. Ẹ gbé slow down, mention to no slow down. Oh God. Yeah, they want copy the boy, but they don't know how to pace. They want on me enemy, but you cannot fight with grace. They wonder why every time Baba put me for the place. So they want to run my race. So I said. Dekunle Fuji jẹ́ tẹ́ pé ó jẹ́ aṣáájú nínú orin ní Nàìjíríà at least adìfẹ́ tó bí abí ogún ọdún ló ti wà ní díẹ̀ tó ti ń kọ́ tó dẹ̀ ti ń inspire irú àwa yìí náà and ọdún tó kọjá pàtó padà wá sí Nàìjíríà èmi náà ni mo bá ṣe fídíò orin ẹ̀ tó ti kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ gbà yẹn pẹ̀lú cobams tó wá tuntun ṣe again èmi náà ni mo tún bá ṣe àwòrán ẹ̀ so Dekunle jẹ́ tẹ́ pé ó fẹ́ràn tó dáa. It's definitely gospel music because his message appeals to people. You know, everything he says, gbogbo nǹkan tó sọ pátápátá ó appeals àwọn èèyàn pé kọ́ máa ṣe nǹkan rere kọ́ mọ̀ pé Ọlọ́run ẹ̀ pé lọ́dún korúkọ ẹ̀ lẹ́yìn bíbá the other side Ọlọ́run ni, you know, but he's just doing it ó ń ṣe ní in a Fuji way wẹ́ pé you know it's like inculcating Fuji into. Mon sempe, be woli lodi pepe. We dey rest with the pepper. Baba God do me jeje. We dey first with the t-shirt, you go fear. Baba God be my update. Ìfilọ́lẹ̀ orin Dekunle Fuji òun ló lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Báyìí mo wà pẹ̀lú Dekunle Fuji gangan. Lélélélélélé. Are you sure? Mo nífẹ̀ẹ́ Jésù. Dekunle. Mo like Jésù. Gbogbo wa. Mo fẹ́ràn Jésù.
Dekunle Fuji ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín lé. ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko ẹ ṣé o tí ò bá sẹ́yìn kò sé mi o mi ò ní jẹ́ mi lójú lójú yín o ẹ gbà mí bí mo ṣe wà o. Dekunle Fuji ẹjọ ṣé owó lẹ jẹ yó àbí oúnjẹ lẹ jẹ yó Dekunle Fuji tá a mọ̀ ń gbà yẹn very slim man he was a slim man he's a slim man. ṣe rí ọ̀rọ̀ yẹn Ọlọ́run kó fún wa ní ìfọ̀kànbalẹ̀ Olúwa ṣeun. Dekunle Fuji ẹ ti lọ tipẹ́ díẹ̀ kí ló fà á. Iṣẹ́ ajé ló sọ mọ́nu bí òkò mo ti lọ mo dẹ̀ ti dé àtẹnumẹ́rin ò tàtà nù máa nà ẹ jẹ́ ká gbàgbé pé mo ti lọ mo ti dé ló báyìí. now Dekunle Fuji Fuji tẹ fi sí orin yẹn ṣé Fuji ni. Olóyèdé lórúkọ bàbá mi Adékúnlé Olóyèdé ni mí yes èmi náà pè lọ́mọ onílẹ̀ yes. so Fuji yẹn ó já sí wípé ẹ̀yà orin tẹ fi mọ́ àwọn orin tẹ. yes. now ìfilọ́lẹ̀ orin yìí tracks mélòó ló wà ń bẹ̀ àwọn mélòó lẹ feature kí ni ká máa retí nínú ẹ̀. mẹ́jọ ni track mẹ́jọ Mike Abdul Monique Heidi Kabasa Cobam you know I have a lot of both gospel and you know together. ìbísí dẹ̀ wà nú ẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ yín. lórúkọ Jésù bẹ́ẹ̀ ni. àmín ẹ bá mi kí gbogbo àwọn tó wá yẹ yín sí. gbogbo ẹni tẹ́ wá yẹ mi sí ẹ ṣé o tí ò bá sẹ́yìn kò ní sí èmi o mo dúpẹ́ o ẹ ṣé gan ni o mo mọ̀ lóore o mi ò ní jọra mi lójú o nígbà yẹn ọmọdé ni mi o mo dàbí pé àti gbọ́n díẹ̀díẹ̀ o thank you so much. Yeah. They want copy the boy but they don't know how to pace. They want turn me enemy but you cannot fight with grace. They wonder why every time Baba put me for the place. So they want to run my race. tó bá fẹ́ràn Jésù jẹ́rí ẹ̀ tó bá fẹ́ràn Jésù yíkíyíkí gbàgbàgbàgbà bó ṣe fi rap sí ni àmì lọ́dún jíngì ìdọ́jà òkè lórí Orísun náà ni gbogbo olólùfẹ́ tèmílẹ̀ ìfilọ́lẹ̀ orin Dekunle Fuji ó dùn ó lárinrin gbogbo àwọn olórin jàǹkànjàǹkàn lárinrin bí ẹ wo ilé kún fọ́fọ́ àwọn tí mi ò tẹ̀ ti rí ti gbọ́dọ̀ jẹ́ pé nígbà tí mo wà ní kékeré báyìí mo ti rí wọn nínú amóhùnmáwòrán mo ní àǹfààní láti rí wọn lẹ́nu orin Dekunle Fuji àti ṣèfilọ́lẹ̀ ẹ̀yin náà ẹ lọ rà á ẹ lọ gbọ́ ẹ stream ẹ bó wìtìwìtì kí ẹ jẹ́ kí orin yìí kó mì sí ilé ayé yín orin ẹ̀mí ni bẹ́ẹ̀ ni àmọ́ in a Fuji way in a funky way gbogbo olólùfẹ́ mi lè àníre jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo social media platform mi pátápátá lórí TikTok àtàyìnkẹ́ Dáyọ̀ Kújẹ́rẹ́ Twitter àtòsí Kújẹ́rẹ́ Facebook àyìnkẹ́ Dáyọ̀ Kújẹ́rẹ́ Instagram àyìnkẹ́ Dáyọ̀ Kújẹ́rẹ́ ẹ wo kò wù mí kí n mọ̀ lọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti fẹ́ máa lọ láyọ̀ látún máa pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. Dekunle